nǹkan tá a pèsè ní mèremère nínú rẹ̀ bá dùn. Ẹni tí ó bá jẹ́ pé rẹ̀ kò ní gbà sílámù, ẹni tí ó gbà sílámù kò ní rálẹ̀ jẹun náà. Kí ni ìtumọ̀ rẹ̀? Yọ wọ̀ ná ló fi jẹ́ pé ọ̀rọ̀ sílámù kò sí ìsìlámù àwọn ẹlẹ́sìn kìkìlá ìsìlámù àbínà. Eléyìí gbọ́dọ̀ máa rinlẹ̀ nínú ẹ̀mí mùsùlùmí ó fi mọ̀ wípé Ọ̀yọ́ lòun àìjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ èsè bí bàbá ẹnìkan. Mùsùlùmí lọ́lọ́run gbáyé lé lọ́wọ́ láti ṣe fi hàn ọ̀bẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àjẹjẹ̀nù bá sì sí káàfi jèrè lọ. Bàbá Adẹ́dà fi ṣètìlẹ̀ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء ويكون الرسول عليكم شهيدا. Asẹ́ni ìjọ wọ̀ntúnwọ̀nsì. Tá a bá fẹ́ measure statistics data, I'll find mode, mean, àbí bẹ́ẹ̀ kọ́ tí ó represent data yẹn ní bá sí fẹ́. Ní tó bá dínkù sí mode yẹn ní ó ajákulẹ̀. Bẹ́ẹ̀ lọ́rọ̀ láàrín sí entity ọ̀bá jọ bọ́bá Adẹ́dà sí fi rójìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá kò ní jèrè ní gbẹ̀ngbẹ̀ ìgbà ìgbà. Gbogbo ọkọ̀ tó bá fẹ́ kó pèrà rẹ̀ kò ní jèrè gbangbajọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmù. Ó ti fẹ́ẹ̀lì, ó ti pòfo, ó ti ròfo, ọkàn kú kó gúnlẹ̀ sí ìbùjẹ́ òfò rẹ̀. Ló fi pá ló jẹ́ pé ó dín di òṣìṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam nínú tí máa ṣe ládùúgbà oní wípé Allahumma ya waliyal Islam wa hadihi thabbitni ala al-Islam hatta alqaka wa ana alayhi. Wọ́n máa dẹ́dà tó ìwọ́ lọ ní olùdarí ìsìláàmù àtàwọn tí wọ́n bá ń ṣe fẹsẹ̀ mìírìnlẹ̀ lórí ìsìláàmù yìí o kí n pàdé rẹ̀ pẹ̀lú rẹ̀ tó lẹ́ni tó pàdé ọba dẹ́dà pẹ̀lú ìsìláàmù olóráyé wá. Ẹni tí ó pàdé ọba dẹ́dà pẹ̀lú ìsìláàmù ó ti gbogbo ó ti rògbò kọ́kà kó gúnlẹ̀ síbi tí òkúrò kọ́lọ́mọ́ sì tu ààrẹ pàtàkì gbogbo ìgbà tí èèyàn bá ti wà ní ìdàmú tàbí ní òkè ìṣòro ìtí kọ́kọ́ máa rókì nínú gbá ara rẹ̀ ní mùsùlùmí ilé rẹ̀ kó fi mà bí ó ṣe rìn ó fi fà á. Àmọ́ òun ọ̀kọ̀tà àbọ̀rọ̀ ní ọ̀rọ̀ àmì bó ṣe já kí tó sáàmù pé gbogbo owó wá sí lè kọ já kí tó tí lè bá dá kò sí táwọn ará ilé ọjọ́ ìwọ́n ní gba àwẹ̀ ń tẹ̀ ò ṣùgbọ́n àwọn ògbó ẹrẹ òsọ́ọ̀sọ̀ pé kí wọ́n gbà àwẹ̀ tí lè bá dá bá lé ilé ọ̀fẹ́ lọ́dà bá mi ọlọ́gbójíṣẹ́ náà sí láàrín sí ní àrùsọ̀lọ́lá tó láàrín sí ìwé dá ìsìnkáyì òjíṣẹ́ lára sọ́lá mi sí kí n fún ọ ní tó dájú tó ń béèrè lọ. Ó ní fún ọdún òjíṣẹ́ lára sọ́lá mi máa sọ pé dáma fúsni bil Islam kọ̀ọ̀lá wà fúsni bil Islam kọ̀ọ̀lá wà fúsni bil Islam rọ̀gílá wà látú sẹ́mi bí àdúwà hásílá aláma yìí ni asàlùkà ní kúlẹ̀ kí ọkọ̀bá inú yẹ́ wà áwùdí bí kan kúlẹ̀ ṣe ọkọ̀bá inú yẹ́ wọ́n bá ní mo bá wà lóòrò bá ń sọ fìlàmù mo bá wà ń jókòó bá ń sọ fìlàmù tí mo bá wà ń dúgbòlẹ̀ bá ń sọ ìsìláàmù mi má sì ní lápúpọ̀ tayọ̀ má jẹ́kẹ́ nínú bí nìkan wá máa sọ pé kò tẹ́lì ẹ̀ wọ́n bá bí mọ́ ń tọrọ lọ́wọ́ rẹ̀ gbogbo dáadáa tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní kọ́kọ́rọ́ rẹ̀ wà mọ́sá sí fún gbogbo aburú tó fi kànyà má fi kànyà ẹmọ́ mọ́ ní
èyàn ti rinlẹ̀ báwọn tàbá wá ní nǹkan mẹ́ta fi ṣe sọ gbé pẹ̀lú rẹ̀ ya Rasulullah mọ̀ wá nǹkan ní ìrìnà ìṣẹ́lẹ̀ wá nǹkan ní tí ó fi tọ́jú dé ṣùgbọ́n kọ́kọ́ pè sí kí ni náà má jẹ́ kí dààmú rẹ̀ débi pé ìsìláàmù wà lọ́wọ́ ọgọ́rọ̀ lẹ́yìn ibi tí ò ti yẹ kí wọ́n sọ̀rọ̀ burúkú wọ́n sọ̀rọ̀ burúkú lọ ẹ̀yẹ́ bá wọ́n lápẹ̀jù méjì àwa níwájú Káàbà lọ́dún ọ̀pọ̀ àwọn tí a wà ń bẹ wọn mọ̀ bí mọ́gbọ́ Yorùbá àfáàgà ẹjẹ́ tọ́gbọ́ Yorùbá lẹ́nu ni ọkọ̀kọ́ tún Yorùbá ìkìí mọ́ra tí ní 1986 wọ́n láàbá àgbọ́ tí wọ́n sọ Yorùbá wọ́n tó tún Yorùbá ilé sí kí ni wọ́n sọ nígbà wọ́n ń ṣe tàwáfù wọ́n ní àṣẹ bákan náà ni kí lọ́pàá náà sọ bẹ́ẹ̀ ẹlẹ́bọ làwọn olówó ṣàbí wọn àwọn náà máa ń lo ṣàkì àwọn náà dẹ̀ máa ń yípo òòṣà wọn kéèyàn sanwó owó tó tó bá wọn kọ́ wá lọ ọ̀dọ̀ kọ́ wá máa fi tí ò jọra wọn kọ́ máa fi gbéra wọn kí ló fà àwọn tí wọ́n kó wọn lọ owó wọn ni wọ́n fẹ́ gbà wọn ṣàlàyé kí ni tí wọ́n wá ṣe kí ni ẹ́sẹ̀nsẹ̀ kò sí fún ìyáni kìí sì kan náà ọba adẹ́ẹ̀dá tó lékè ọlá lórí àlàárà ṣe rẹ̀ òun ló pàṣẹ ilé torí wípé ilé kan wà ní sámà Baitul Ma'mur ni wọ́n ń pè àwọn màláíkà máa ń yípo rẹ̀ òjíṣẹ́ náà sàásọ́là ní tá a bá sọ ilé òǹkalẹ̀ wá sísàlẹ̀ yóò sì dèrè ibi tí Káàbà wà báwọn màláíkà ń ṣe ń yípo ilé ìmọ́lẹ̀ lọ́run lókè wọ́n fẹ́ káwa náà máa yípo ilé níbi kálíbà sórí ire báwọn màláíkà sì sórí ire àwa wá jù wọ́n lọ torí wípé màláíkà wọn káyọ̀rù bàríyà lọ́ba rẹ̀dà sí àwọn tí wọ́n bá jẹ́ olùgbà kó òdòdó tẹ́lẹ̀ sí déédéé àwọn ni wọ́n dájú lẹ́dà wọ́n dájú àwọn màláíkà olùpáyà ọlọ́run ọba mùsùlùmí ọlọ́lájú màláíkà ló fi jẹ́ pé màláíkà ọmọ àwọn amọ̀ká láti wá sí àrànṣe fún wọn kí ló ìṣẹ́ lọ́sọ̀lá àfihàn wọ́n ní àwọn kan nínú mọ́ṣáláṣí òpó múléró ni wọ́n gbogbo ìgbà wọn ipá oúnjẹ nínú mọ́ṣáláṣí wọ́n láwọn tí wọ́n máa ń jókòó tì àwọn màláíkà ni wọ́n tí wọn ò bá lè wá sí mọ́ṣáláṣí àwọn màláíkà yóò wá wọn lọ lé láti lè ṣèwádìí wò bọ́ kí ló lè fà á tí wọn ò fi wá ṣé wọ́n ní bùkátà káwọn sáàbù wọn ìyẹn ni pé káwọn bá wọn ṣiṣẹ́ ọ̀ káwọn jẹ́ sábàǹtì fún wọn láti ṣe iṣẹ́ tó kọjú fún wọn tí wọn ò fi wá sí mọ́ṣáláṣí níbi tí wọn pàtàkì iṣẹ́ lára àṣọ́lájú sọ́jú ìmá ìwà mọ́ṣáláṣí láti wá kí òun wákàtí márùn-ún ẹni tí ń ṣe yóò gbà láadáa ẹ̀tọ́ lọ sí hajj tó kú àwọn mọ́ṣáláṣí láti wá kí lọ sọ wípé ẹni tó bá tètè wá sí mọ́ṣáláṣí níjọ́ jímọ̀ láti wá kí ó tètè wẹ̀ ó múra ó wá rìn bọ̀ wá sí mọ́ṣáláṣí kò gún nǹkan ọ̀gbọ̀n ẹsẹ̀ kọ̀ọ̀kan tí ń bá ń gbé ó ṣe déédéé dídìde lóru àti gbígbà àwẹ̀ ọdún kan àti dídìde lóru ọdún kan ẹsẹ̀ kọ̀ọ̀kan ẹsẹ̀ mélòó ní àwọn àgbé ní mọ́ṣáláṣí fadlullah ala al-muslimina azima ìkẹ́ tọba adẹ́dà ṣe fún olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí mùsùlùmí kìí sí kéré ló fi jẹ́ pé gbogbo rírìn sókè rírìn ìsàlẹ̀ ìdíkọ́ máa sán gbogbo ìgbà bóòlù Islam lọ sí ní bọ́
ọwà náà nira fóònù Islam ò sí ní bọ́ fóònù ò sí ní bọ́ ní tí ọba adẹ́dà bá ní kó o sí nínú ìnira tó fi ní òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá ó ṣèwádìí wò ọwà máa ṣe tó bá ti kádàrá pé ó mú nira yẹn kúrò fàníìmà ọgbàládá ó tún mú nira yẹn kúrò tí ọba wa mú kó pé ó mú sùúrù yẹn ọgbàládá yìí ó tún gbá dáadáa lérí ìnira tí ń kà ọ́ òjíṣẹ́ náà sọ pé mùsùlùmí kò ní ta lùsì láíláí gbogbo kọndíṣàn rẹ̀ success kọba adẹ́dà yá tán rí pẹ̀lú Islam ọ pàtàkì gbogbo níbi tó jíṣẹ́ náà sọ́nà ti fẹ́ gbé ìrà nítorí ilẹ̀ ẹ̀fà tàbá kó mọ́ ìdínà tán nígbà tá fẹ́ jáde tó rọ́bà adẹ́dà lọ́rọ̀ Jibril sí alayhi salam ó ní lọ sí wádìí làákì ìgbé ìrọ̀mù bẹ̀ bó ṣe fẹ́ gbé ìrọ̀mù bá ìrìṣẹ́ náà sọ́nà mọ̀ ń rí ọmọ ìyá mi Músá sallallahu ala nabiyina wa alayhi tó wà nínú ìrọ̀mù pọ́ọ́kú lówó ẹ̀ wọ́n fẹ́ ká fi ìrọ̀mù wa ká máa fi ṣe akọ wípé àkọ́ máa iye tí ènìyàn lórí ìrọ̀mù ẹ̀ ó wà nínú ìrọ̀mù pọ́ọ́kú lówó ẹ̀ wọ́n tọwọ́ méjèèjì létí wọ́n ṣe tẹ́lbíyà labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak àwọn àfáà sọ pé kò sí Amẹ́ríkà tí ò ṣe èyí tí ò ṣe ń bọ̀ wá sí káàmù Ìsá ọmọ Maria tó ìṣẹ́ lọ́gbà àtọ́lá wọ́n ní tó bá kú ìṣẹ́jú kan báyìí láyé kò sí choice lẹ́yìn ẹ̀dá àgbàtẹ̀ ní màmá ìwọ́lẹ̀ pẹ́lẹ́tẹ̀ màmá ìrún àkọ́kọ́ ọ̀pọ̀ kí ọba sọ̀rọ̀ ẹ̀yìn màá di wọ́n jì Masjid al-Aqsa ló ti kí òṣìṣẹ́ àtàlẹ́ àmà pẹ̀lú sí kí títọ̀ ẹ má sì lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹgbó lé kẹ́lẹ́ bá kẹ́lẹ́ owó ètò ìmúlẹ̀ Màdínà ni wọ́n sì sí lẹ́gbọ́ òṣìṣẹ́ lọ́sàn án sí láti sọ wípé ọba rí tẹ́sí òṣìṣẹ́ lọ́sàn án sí kalian sesuai dengan Allah tambah bukan sebut berjamaah dan Allah berjamaah ayat jiwa kado pikiran itu masing-masing itu ada dari Allah jadi lah Isa yang masih bertujuan pada walau bajot saya tidak dengan buat senjata masih màmí náà ó wà lẹ́gbẹ̀ẹ́ òun náà lọ́wọ́ lójú. Gbogbo àwọn tí wọ́n bá láwọn ìṣẹ̀sìn tí wọ́n ń pè láwọn lẹ́lẹ́sìn lójú ẹni rẹ̀ wá lọ́rùn náà. Igi báyìí wọ́n wá ìwọ̀sìn kò lè sí orí lójú àrùn ẹ̀jẹ̀ orí gbogbo ẹ̀. Gbogbo tí wọ́n sọ̀rọ̀ láwọn lójú àrùsọ́ ní kàníkà púpọ̀ láyé ní àjọ orílẹ̀-èdè ẹ̀sùn orílẹ̀-èdè lóòtò pẹ̀lú gbogbo àwọn tẹ́lẹ̀ láàrin ní tí wọ́n ló dáàrí níta wà ní orílẹ̀-èdè ìrọ̀
رمضان شهر توحيد القدر توحيد محمد ọba ẹlẹ́dàwọ̀ ọ̀kan ṣoṣo ní o lè kí ọ̀dá lórí àlàárà ṣiṣẹ́ ọmọ ìtàǹgò ọgbọ́n ìtàǹ sọ orí ìtàǹṣe àwọ̀ àmọ́ chẹ́kì ara wa gbogbo ìgbà ìta bá kù sí àmọ́ ṣọ̀pọ̀lọpọ̀ ìsìnkú àádẹ́mà òfìjẹ́ ìbàdàt agbọ́dọ̀ yóò dúró nínú téèyàn máa fi ní istiqama orí al-iqbal ala al-ibada kíyàn sáàmà ṣe bádà wọ́n gbáwò wọ́n dìde lóò wọ́n ṣe gbogbo wọ́n ṣe sàdákà wọ́n ṣe gbogbo àṣìṣe ò ní bá yóò wá fi kíní kan fún tó pàtàkì àdúà wọ́n bá ní jẹ́ ń tàn rẹ̀ o má jẹ́ ń sórí burúkú jáde láyé o má jẹ́ ń dìdàkúdà o pàtó bá fi mọ́ jíṣẹ́ lọ́sàn àgbàmọ̀ yẹn tó fi kún gbólóhùn rẹ̀ Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik wa ya musarrifal qulub sarrif qalbi ila ta'atik àwọn tàbí wọn wòye àmàgbé tí ẹ ti yẹn jù ṣọ́n páyà fún wa ní yóò torí tó ń ṣe ládùá àwa ló fi ń kọ́ ní ara ẹ̀mí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tàbí jẹun ìka méjì ọba adẹ́dà lọ́wà ẹ̀mí sì máa ń mì ní ibi tó bá wu ọba adẹ́dà ní máa ń mì sí abúna ti láà ṣẹ́kìlá abúláwọ́dé ìzọ̀lá rahimahullah rahmatullah ta'ala gbogbo ìgbà tí mùsùlùmí bá ti wà ní sùjádà báyìí àdúrà mẹ́ta kọ́ mọ́ sàláìsì Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik اللهم إني أسألك حسن الخاتم وأعوذ بك من سوء الخاتم اللهم إني أسألك توبة النصوح قبل الموت وأسألك على فردوس من الجنة وباتي ما نيدا ني سجونا له يوم سني له سجونا له má jẹ́ sórí burúkú jáde láyé jẹ́ ń dáre o foríjì níbi tí mo bá kù sí o fífìrí dáòsì fi ṣe bí tí ìpínlẹ̀ sí o tó ilé ọba tí ń ṣàdúà lórí eléyìí gbogbo ìgbà ẹ̀mí rẹ̀ ọmọ dúró lórí wípé kó o tó ọmọ wáyé lọ síwájú sí lórí ẹ̀sìn tó fi ní ṣubú torí kò sí tó lè ṣe ọmọ rí tó kí rí kàtà sí gbogbo wọ́n bá ti ṣe tó ọmọ rí tó bàbá àgbàgbọ́ nàbí láìpọ̀ wáyé sallallahu alaihi wa rẹ̀ gbọ́ ọkọ̀ káàbà tó ṣe gbogbo ẹ̀tẹ́ tí wọ́n ṣe gbogbo wàhálà ẹ̀tẹ́ ni ọ̀gbẹ́nà taqabbal minni wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ àwọn afá adébẹ̀yìn àwọn afá àbú ẹ̀fọ́ wọ́n ní ẹrú tá a ṣàlẹ́ṣà tá a fún níṣẹ́ ẹ̀ṣàṣe lásìkò ẹ̀ṣà níbi tá a ṣàlẹ́ṣà ó tún wá ṣiṣẹ́ ẹ̀ṣà ó tún wá ń bẹ̀rẹ̀ wípé kó gbà lọ́wọ́ tọ́kọ́já wà ní àmì wípé ó ti gbá nígbà tó bá dẹ́dà fi sọ ìgbà lẹ́dí láyé tó náà máa tọ̀ wọ́pọ̀ olóògùn wọ̀nyí látún ìnáwó ìlà rọ́bìn rọjò yàwó Àìṣà ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ lázàrásì nígbà tó bá dẹ́dà pé àwọn tí wọ́n ṣiṣẹ́ tán nígbà wọ́n ṣiṣẹ́ tán ẹ̀mí wọ́n tún wọ́n wá rírì wípé tọ́ a padà lọ bàbá ẹ̀dẹ́dà ògbó ló ṣe jẹ́ òjíṣẹ́ lázàrásì láàbí àwọn tí wọ́n gbààwẹ̀ bó ṣe kí wọ́n gbààwẹ̀ wọ́n kírun bó ṣe kí wọ́n kírun wọ́n lọ ájì wọ́n ṣe gbogbo wàhálà bó ṣe kí wọ́n tí bọ̀tí wọ́n wá ń páyà yí pé bọ́yá igi wọ́rọ́kọ̀ kan ti wà nínú ẹrù wọn tí dáná wọ́n wá ń bẹ̀ ní wípé tọ́ ibi tó fún àṣemá rẹ̀ o ibi tó bá kù sí o forí jìn wá o gbà bẹ́ẹ̀ o yá kán rẹ̀ o tó túmọ̀ sí pé iṣẹ́ wọn jọ wọ́n lójú ìkẹ́ ọba adẹ́dà òní wọ́n sáàjì
ọlọ́rọ̀ òjíṣẹ́ lásọ̀lá àbúrá iṣẹ́ ẹ̀dì kankan ní yóò lè gbé wà lè jẹ́nà wọ́n láti wọ́n náà yá àṣìmọ̀lá ọ̀gbẹ́ tó bá sàwà ní a máa kúnnù à nílé béèrè rẹ̀ ìgbà tó ọmọ àwọn tó bá dẹ́dà ní kí wọ́n kó sí níwájú àwọn lárúbáwá oko kò sí tí wọ́n ò lè sọ kò sí tí wọ́n ò lè sọ sí láti fi jẹ́ kámẹ́rà fún wa níwájú rẹ̀ ìgbà tó sọ báyìí wọ́n ní àtiwọ́ náà láti èmi náà àti tó bá dẹ́dà bá ṣàánú mi àánú rẹ̀ náà là ń lè sallallahu alaihi wa sallam ó fi jẹ́ pé ẹ̀dá kan ò ní jẹ́sẹ̀ owó jọ lójú ó tún ọmọ tẹ́sẹ̀ mọ́ ọ̀dọ̀ ọmọ tẹ́sẹ̀ àrí nínú àwọn sálà jùsù mẹ́wàá ní fi ṣe ti kìí lẹ́yìn tó bá fẹ́ parí yàrá bí ẹbá mi ibi tí mo ti sédé ní mo lè sédé rẹ̀ o foríjì mi o mọ́jẹ́ àná jẹ mí o yóò wà bú sẹ́kún yóò wà ṣe istighfar títí tí àlùfájẹ̀ ló fi yọ tí a mọ̀ pé ẹni tí sẹ́ rẹ̀ ọjọ́ lójú òní kẹrẹ̀ yóò tún ọmọ lé sí yọ́mà lé yọ́mà nígbà wọn béèrè lọ́wọ́ òjíṣẹ́ mọ́sánlára mọ́sánlá ike àsìkò táàrí ewu funfun lára rẹ̀ kò tí tó kí ló fa ewu ọ̀sẹ̀ ìrìnàlá ó ní Suratul Hud lọ sọ nílé léwu ọ̀sẹ̀ wọ́n ní ṣé torí wípé ó ní Suratul Hud àtàwọn bí irú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní sẹ́torí pé ìyàtọ̀ bá dẹ́dà fi jẹ àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ ọba nínú rẹ̀ ó ní rárá àyà kan ṣoṣo náà ni àyà fastaqim kama umirta ju bá ń bá ti pa ọ́ láṣẹ wọ́n dàbí ẹni tó ẹgbẹ́ tí ń ṣiṣẹ́ bọ̀ tó wá ń wò rí pé kó dé fóòmù tẹ̀ sí ní bí ẹ̀jẹ̀ wọn sọ pé ọ̀sẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ní oníkó ṣe jẹ́ kan àti gbà rẹ̀ àti ṣe aṣọ́rọ̀bẹ̀rẹ̀ ìjà àti ṣe ájì ọmọdé ọjọ́ wá lójú àpasẹ̀ ìbẹ̀rẹ̀ ẹni tí ò tí jáde láyé pẹ̀lú ìmáni ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ ni ó bá dẹ́gbà yá tààrí àmàkù fún wa gbogbo ìgbà a máa ṣe tàkíkù tawhid ìbá dẹ́gbà wà wọ́n olíkí ọ̀lá lórí aláàrẹ́ṣì ọmọ ń tàn rò ọgbọ̀n tàn sọ orí ń tàn ṣe torí tọ́ bá jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ olórí báyìí ní gbogbo ìgbà ó sì sọ ó rẹ̀ sí tó bá ti rí pé òun jẹ́ kẹ́rì ọkàn jẹ́ olórí báyìí tọ́ bá fẹ́ sọ̀sọ̀kúsọ̀ sí pé kọ̀ gbọ́dọ̀ ọba aládé ọmọ àkókò gbọ́ kí ní túnmọ̀ oṣù kéjì tó ọba wá gbà pé wọ́n gbọ́ ọkàn fẹ́ fàṣọ jẹ sí pé kó ṣe tí ó sì sẹ́nìkà lè gbó lè ṣe bí ó sì ọba rẹ̀ ṣùhánà rẹ̀ àmà ní tọ́kàn sẹ́kù náà ní wípé àṣìṣe kọwa má bẹ̀rẹ̀ oníjì ní ò ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní níjókòó ẹ̀ka kò sí pàápàá yóò ṣe between 70 àti 100 istighfar astaghfirullah atubu ilayh astaghfirullah atubu ilayh astaghfirullah atubu ilayh táwọn máa ń rí pẹ̀lú rẹ̀ tó ń ti bọ́bá adẹ́dà ti máàkì iṣẹ́ rẹ̀ tó ti fún un ní ìwé ẹ̀rí pégedé tó kó tó lọ qad ghafara Allahu laka ma taqaddama min dhanbika wa ma sallallahu alaihi wasallam ẹ̀yìn ní pé tí tó pọ̀ máa ya ṣùgbọ́n ẹni wọ́n sọ bá ó tún wá gba jíra rẹ̀ lámúrì kéésù kééró tó fi mú ìyàwó Aisha rọ̀dára ánà ọ̀bọ̀bá rẹ̀dà bá dẹ́ sí inú ilé fún ọ̀dọ́ ni ọmọ kékeré ni ó sì tí ìrí jà lẹ́yìn òjíṣẹ́ lára ẹgbẹ́ wàhálà tí wá pọ̀ báyìí ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀dẹ́dà ló ní fi oríjì ọ̀ ọ̀dẹ̀ lẹ́sẹ̀ orú ló fi dáadáa àwọn ẹ̀lẹ́mọ̀ ẹ̀kọ́
alam akum abdan shakur ṣé kí n má jẹ́ ẹrú tí ń dúpẹ́ kí ni mo jẹ́ tó sì gbogbo eléyìí fún mi mo gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni tó bá ń dúpẹ́ kí ní ọ̀tẹ̀lẹ̀ sí yóò tún gbà sí ọgbà sí ọgbà sí lọ́ba alẹ́dà sọ látẹnu rẹ̀ ó ní lẹ́yẹ blọ́gán ní àtàlám máa bẹ́lẹ̀gà lẹ́yìn wọn náà tó rẹ́sì tó àfihàn rẹ̀ ibi tí ọ̀sán àtòrú bá ti ń jáde ẹ̀sìn Islam ó débẹ̀ wọ́lẹ́n lán hafúnáfí ilẹ̀ àbàdíyà wọ́lẹ́n yẹ́tùrùkọ wọ́wù bẹ́ẹ̀nà min madarin aw wabar illa adkhalahu Allahu àdàdé ọba adẹ́dẹ́ ò ní filé kàálẹ̀ ahéré ni o ìlú ńlá ni o ẹ̀sìn yọ wọ̀ gbogbo tí wọ́n bá rí kí wọ́n jà pátá demonstrate against Islam ẹjọ́ kìíní ẹbú òjíṣẹ́ lásàásọ́lá ẹbú Kùránì ẹbú gbogbo ẹ̀ á kọ́ fi gboyè sí ni àwọn àtìrà ọlámúrè á jẹ wọ́n mọ̀ wípé kí ni amúnmẹ́kọ̀ọ́ ni wọ́n bá wọn mọ́ tí wọ́n sọ àwọn àgbé ẹ̀sọ́ Ìsìlámù jáde fún wọn kí wọ́n gbọ́ yé yọ̀kan iná àmọ́ ẹ́ gbogbo àwọn tí wọ́n kó jẹun kí wọ́n pa wọ́n dànù àfáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ní ìsìláàmù sọ pé káwà pa wọ́n dànù wọ́n ní kí ni ìsìláàmù sọ ìsìláàmù ní tí wọ́n bá kó tí èsì tí a gbà èyí tó bá jẹ́ tí wọ́n á fi ilẹ̀ fún wọn ó ní ìyẹn dẹ̀ tún wà ọgbọ́dọ̀ wà náà ní oró ní ìpìlẹ̀ ẹjọ́ olè ọyàtọ̀ sí ẹwọ́ oúnjẹ tó kówó jẹ olè nǹkan tí ìsẹ́ tí ẹ̀ ló mú kẹ́ ní nǹkan ọ̀tọ́lé ẹn tó kówó jẹ a fi àmánà lé lọ́wọ́ ní ọwá jàmbá àmánà òkè ìpín tí ẹ̀dá ń bẹ owó tí ẹ̀rẹ̀ adúlò ìṣedédé tí ẹ̀rẹ̀ èyí tó lérè lórí ńkọ́ á gbà á lẹ̀ lọ́wọ́ rẹ̀ bí a sì sí ní gbangba ajọ́ gbé ìdàrí àmì ẹn tó bá di fún jáde kí ló ṣe ó pé ìbọn ní ọ̀kan nínú méjì ní kọ́ pa ẹni tó fẹ́ gba nǹkan lọ kí ní Islam ká sí kí a ń pọ̀ tí a ti bá bà lọ rẹ̀ ó fẹ́ kọ́ máa lọ torí ẹni tó gbóyà tó lóun fẹ́ sèyí pẹ̀lú ọmọlàkejì àti kókó nínú ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ ọ̀nà nígbà tí a bí ń ta wọ́rọ̀wọ́rọ̀ àwọn ọmọ wa máa kà lọ ya máa ti kí ní gbáǹkà àwọn àgbàlagbà ní ara wọ́n kà lọ but a fi kejì kún fún wọn nítorí kó lè bá gáìdì wọn òun ló bí combined law legal studies sharia àti modern kìíní tí wọ́n ń kà so that mùsùlùmí gan tó bá kọ́mọ̀ wé ilé ká bí wọ́n ṣe ń pín ogún wọ́n náà rí pé ọlọ́run ló sọ ilé ìkàlẹ̀ ilé omele ilé omele percentage ilé láti dúó déédé mùsùlùmí ọmọ ṣe ìrẹ̀jù kọjẹ́ kí èdè ọkàn máa jẹun ní gbogbo rẹ̀ ọba adẹ́dà owó omi téèyàn bá ti ń jẹ́ kẹ́rì ọkùnrin jẹun lórí ilé kò ní rọrùn fún láti ṣiṣẹ́ a rí nínú àwọn sàábé ọjọ́ igi ó fẹ́ na ẹrú rẹ̀ ó wá gbóhùn lẹ́yìn rẹ̀ tí ń sọ pé tẹ́jẹ́jẹ́ o torí tọ́ bá rò pé o ní kápá lórí rẹ̀ ọba tí ń bẹ lókè ní pàká lórí ìwọ náà igi tó mú dání dẹ̀ bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ ń gbọ́ wẹ̀yìn wò báyìí ta lórí òjíṣẹ́ látọ̀lá àti ìlàwọ́ ní gbogbo tó ọba fẹ́ ṣe máa ronú sí pé tọ́lọ́jọ́ bá dé ò fẹ́ give ọ pàtàkì wà máa bẹ̀ lọ má jẹ́ sí sí o jẹ́ ní tán rẹ̀ o ọmọ bẹ̀ lọ wà gbogbo àdúà
torí pé kò yí sí tó o bá confront àwọn challenges nígbà mi báyìí ó rí pé ò yí sí but kí ló fi bọ́ ń bẹ̀ tó ń bá ń tí wọ́n ti pé ọba adẹ́dà wa àfi kó ṣe ìtìjà ilẹ̀ yìí kọ́ sáàdì pẹ̀lú kíni pẹ̀lú dùá ló fi jẹ́ pé gbogbo ìgbà tí nǹkan bá ti ń dààmú òjíṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá ìrún ní máa ń wá Allahu Akbar ọba wólẹ̀ kò sí tí máa fi ìjẹ́ irú èèyàn hàn pé ọ̀jẹ́ nǹkan kan ọba tó dá ọ ní nǹkan ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan dẹ̀wà bí kéèyàn forí balẹ̀ fún òjíṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá ń sọ istaqimu ẹdúó déédé o wala tansu lè máa rírì ìkẹ́ ẹdúó déédé ẹni tó dúó déédé ìrun wákàtí márùn táà kí lẹ́yìn ìmáàmù ládá mélòó ni wọ́n lágbà 27 àbí 30 ẹni tó dúó déédé lè gbà jù ẹ̀ torí pé kí ni ọkàn rẹ̀ papọ̀ sílẹ̀ ó ń wo ìjọba rẹ̀dà ọmọdé tó wà ọmọ tó rọ̀ ọgbọ́dọ̀ ládàá tiẹ̀ òjíṣẹ́ náà sàásánlámù sọ pé tẹ́ ẹ bá ti dúó déédé iṣẹ́ rẹ̀ kan tẹ́ ẹ bá ṣe ìlọ́po mẹ́wàá rẹ̀ lọ́lọ́run ọgbó ti máa fún tó bá ti di pé dúó déédé yẹn tí ń jẹun sókè dáadáa ládàá náà máa wò bí 700 multifold and over about ẹlòmí ilé kírun pẹ̀lú rẹ̀ ìwọ gba 27 times 10 owó gba 27 times 100 ẹlòmí ọgbà 27 times 200 torí wípé kí ni ó dúó lórí ìmọ̀ níbi ìbàtọ́jẹ́ pé ó ti jáde láyé ó ti wà níwájú ọba adẹ́dà sáfíwẹ́ ni tó jẹ́ wípé ó ń wò wípé kọ́sítọ́mà ọkàn rẹ̀ ọ̀pápọ̀ sójú kan kò lè dàbí òṣìṣẹ́ pé ìdúró déédéé yẹn fún apá pàtàkì òjíṣẹ́ bàbá ní ẹ̀ẹ́dẹ̀ mọ́rí ìdíkẹ́ dúró dé wà ẹlẹ́mù ẹmọ̀ dájú anna khayra a'malikum as-salat iṣẹ́ tó dájú nínú iṣẹ́ yí tẹ́ẹ̀fì rójú rí ọba adẹ́dà ó ní kí ni ìrun wala yuhafizu ala al-wudu illa mu'mina ẹnìkan ò ní máa ṣọ́kọ́ wà nínú àlùwàlá gbogbo àfọlùgbàgbò ọba ti wà nínú àlùwàlá tẹ́lẹ̀ tí bá ti ṣẹlẹ̀ ojúmọ́lá fúláwà ìkítà bil ibadat kéèyàn máa kún fún ìbádà ṣíṣe èyí máa jẹ́ kí istiqama wà fún yà àpò ní Ramadan ọbẹ̀ sínú síta Shawwal Dhul-Qa'dah àtúnwọ̀ àmúra fún hajj àtúndé inú Dhul-Hijjah mẹ́wàá Dhul-Hijjah wọ́n tún ní káṣẹ́ gbìyànjú láti gba àwẹ̀ ń bẹ̀ káṣẹ́ àmbọ́sí Muharram gbogbo àgbẹ̀sì òjíṣẹ́ lára lẹ́yìn Ramadan kò sí oṣù kan tọ́lọ́lá ipé kíyàn bá àwẹ̀ púpọ̀ nínú rẹ̀ bí oṣù Muharram ká máa bọ́ sí òní ní 28 ọ̀la 29 bóyá wọ́n oṣù lọ́rọ̀ lálẹ́ ọ̀la tí wọ́n bá oṣù lọ́lẹ́ ọ̀la wọ́n rí lálẹ́ ọ̀tún ó jẹ́ pé jọ mẹ́rin ó jẹ́ 1st Muharram tí wọ́n bá rí gbà kó ṣe pẹ́pẹ́ fún tó pọ̀ kó ṣiṣẹ́ rí tó pọ̀ kó ṣe sàdákàtì tó pọ̀ kọ́ máa kún fún ìbáadà pé ṣe tó pọ̀ pàtàkì ṣe lára sàdámi lẹ́yìn Ramadan oṣù téèyàn tó máa lé kó gbá àwẹ̀ ń bẹ̀ kó ṣe ìbádà tí ń bẹ̀ dáadáa orí oṣù Muharram ògbóngbò rẹ̀ ọwá jẹ́ ọjọ́ kẹwàá Muharram táàmà tẹ̀lé Àṣúrà yàtọ̀ di jẹ́ wáfà sọ́lá ń gbé Mẹ́dínà àwẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sí lọ́rọ̀ àyẹ̀ wọ́n bá wọn ìyàwó ní tí wọ́n ń gbà owó lóde wọ́n níjọ́ tí wọ́n kó lẹ̀bí mi láì Mùsá yọ nínú èrò ìfìlà àwọn ìrìnlẹ̀ ìbíṣẹ́ lára ní àwálá lẹ́tọ̀ sí fi Mùsá ju ẹ̀yìn lọ ọba adẹ́dà ní ó gbà àwọn ọjọ́ ìlú ìbíṣẹ́ lára sílá ní sọ wípé ẹnikẹ́ni tí ò bá ti jẹun kó sọdá rẹ̀ ẹni tó bá ti jẹun kókó rárú yóò ti dáwò ibẹ̀ làwọn afá àti fàyọ àti dédé àsìkò láìní sí ọmọ yí pé wọ́n rò jù ohun tí ń jẹun bọ̀ wọ́n bá ní
a máa gbọ́ pé wọ́n róṣù ọgbọ́dọ̀ jẹun tó o bá ti jẹun o ti jáwẹ̀ nínú Ramadan ọgbọ́dọ̀ jẹun ó kò rú sọ wá láwẹ̀ náà ọ̀láwẹ̀ èyí ló fẹsẹ̀ nílẹ̀ rẹ̀ náà tó jẹ́ Ramadan òjíṣẹ́ náà sọ́lá ẹni tó bá ti jẹun kókó nuró kó má jẹun mọ́ ẹni tí ó bá ti jẹ kókó nuró ọgbàládá ọjọ́ kẹwàá Muharram yẹn ṣẹlẹ̀ kó jíṣẹ́ náà sọ́lá tó wá jáde láyé ó ní wọ́n pa òjíṣẹ́ náà sọ́lá láṣẹ wípé kejì gbogbo nǹkan wọn ìdí tọ́ba adẹ́dà fi ní kí nǹkan máa tẹ̀lé bí ń ṣe ń bọ̀ tẹ́lẹ̀ láti fa àwọn alòkìtàbí pé wọ́n sákìyèsí pé ọba tó ń rán ànábì tó kọjá lọ lọ́rán ilé ìná o ẹ tẹ̀lé o gbogbo àwọn ti ya aláyàkókò nàkí ẹ̀yà pa sí wọn gbọ́ là ń dojúkọ tẹ́lẹ̀ tàbá fẹ́ kírù bàtí òjíṣẹ́ lágbàrá sọ́lá ní wà ní Mákà ó ń jẹ́rà ìgbẹ́ Káàbà ìsì àìmọye ìrun tí wọ́n kí kó tó di wípé wọ́n wá kírun sí kíblà ní mọ́sáàsì òun mọ́sáàsì òjíṣẹ́ lásọ́lá lọ́dí wọ́n ti ń àwọn kan ọmọ wípé wọ́n ti kíblà ti jẹ́ torí pé kí ni ẹgbẹ̀lárúbá òkú wọ́n ma topology àti geography òkú ni wọ́n wà jáde sọ fún ọ̀rẹ́ pé kíblà ti change lọ sí Káàbà wọ́n wá mú bẹ́ẹ̀ wọ́n turn lọ síbi tí ó jẹ́ kíblà ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló fi jẹ́ gbogbo mọ́ṣálásí ní Madina kìbìlátẹ́ìnì but èyí tí kìbìlátẹ́ìnì tó lẹ̀ máyìn òun ni ìdí tí wọ́n tó kan ṣoṣo ni wọ́n kí sí kíbìlà méjì ń bẹ àìjẹ́bẹ̀ àti mọ́ṣálásí òjíṣẹ́ lára islam ní Madina àti ti Abubakar àti ti Bilal àti gbogbo wọn báwọn kìbìlátẹ́ìnì òun náà torí wípé kíblà méjèèjì náà ni wọ́n kírun sí bọ̀dé tí kíblà tẹ́ẹ̀nì ilẹ̀ máyẹ̀ ń tó wọ́n dẹ̀ sọ fún ẹ̀yí pé ó ti change lọ sí Káàbà alóòkó rẹ̀ ni wọ́n mọ̀ topology wọ́n mọ̀ geography so wọ́n mọ̀ yìí pé ń tó yẹ káwọn ó ṣe ní kíni káwọn turn sí right tàbí káwọn turn sí left káwọn fi face bí wọ́n ní kíblà tẹ́ẹ̀nì fi lẹ̀ mọ́ mọ́sálásí yẹn pàápàá jùlọ gbogbo mọ́sálásí ní Madina kíblà tẹ́ẹ̀nì kí lọ bá rẹ̀rẹ̀ sí àwọn kan wá wò pé gbogbo ìtàwọn wá ti kí sẹ́yìn ẹ̀ ń kọ́ ọba rẹ̀rẹ̀ ní iná láyìn dé o àmàlì kò ní dáṣẹ́ yínú gbogbo ìtẹ́ ti kí sẹ́yìn náà ọgbà tó òfin ọba rẹ̀rẹ̀ rẹ̀ tẹ̀lé títún yìí náà tẹ́ ti kí torí kófin ọba rẹ̀rẹ̀ tẹ̀lé ọba rẹ̀rẹ̀ gbá gbogbo ẹ̀ ìmọ̀ òun ló lẹ́sìn Islam àwàmà èyí dàgbà rẹ̀ tí wọ́n bá ti sọ nǹkan kan lórí ẹ̀sìn nìsìn ó ti di ẹ̀rí lé olórí tó bá mú lò ó ṣàlàyé ara rẹ̀ yóò gbé ìdí àkíyàmà kí ló dé tó fi lò ló fi fa Imamu Sunnah Imamu Ahmad bin Hanbal tó bá ti rí hadith báyìí ìfọ́sí tí ó kọ́kọ́ ṣe ní wípé tó practicalize it tó bá torí wípé kí ni tó bá practicalize it yóò jẹ́ rí lé orí against the range of being there but tó bá ti practicalize it yóò jẹ́ rí gbé ọ̀ ní gbangba ọjọ́ being there àwọn afáàmà fi sọ pé ìmọ̀ ọ̀ràn sẹ́gbẹ̀ẹ́sẹ́ tí ṣe bá jẹ́ pé ìmọ̀ ó dùn tí ìmọ̀ ò bá ránṣẹ́ pèsẹ́ ìmọ̀ sálọ iṣẹ́ ní jẹ́ kí ìmọ̀ ọ máa dúró fúnyà
ìtọ́ ọmọ tọ́n bá ti ń practicalize yóò máa sí ní ọmọ gbalada lé lórí ọmọ tẹ̀síwájú ìpáyà ọlọ́pàá ọmọ débọ̀ ọmọ ní istiqama ọwá pàtàkì ọmọ chẹ́kì ara rẹ̀ gbogbo wa mùsùlùmí ìtò tẹ̀tẹ̀rẹ̀ ọmọ chẹ́kì ara rẹ̀ gbogbo kò sí ẹni tó bá náà ọmọ tó ń kò sí lọ́lọ́pàá bàbá rẹ̀ láti ṣe bal insanu ala nafsihi basira walau alqa ma'adira olúkálùkù lọ́mọ olórí ra rẹ̀ dá ìbá àmà wáwà wí ọmọ bí tó kù sí tọ́ bá rí wípé tọ́ bá ti róbìnrin olóbìnrin ẹni obìnrin ara rẹ̀ máa ti kí máa yẹ̀dá máa ló wà gẹ́ẹ̀zẹ̀ máa yẹ̀dá tọ́ bá yẹ̀dá ìwọ́n lọ fẹ́ fọwọ́ ara rẹ̀ kúrò rẹ̀ sínú wàhálà ìṣẹ́lẹ̀ náà sọ́dọ̀ nígbà tó kàn nínú àwọn àṣàbẹ́ tó fọwọ́ wípé fèmí náà sípò kan as governor òjíṣẹ́ náà sọ́dọ̀ owí àbámọ̀ ní kéèyàn jẹ́ olórí ó jẹ́ fúnyà ní gbangbajọ́ gbìndì àìkíyàmá tọrọ ṣàkáǹtì fún gbogbo àwọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ tó bá pé wọ̀ kí làwọn afáàsì wọ́n ní ẹgbà wá wá wípé gbogbo olórí kódà ó ti bá lé ilé wọ́n ó dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ báyìí wá gbangbajọ́ gbìndì àìkíyàmá ni nígbà wọ́n bá chẹ́kì iṣẹ́ rẹ̀ tó bá free ni wọ́n sẹ̀ tó túlẹ̀ tí ó bá free yóò kọ́kọ́ fi ná wíra ná kí làwọn lè ká ìní máa fi fà tọ́gọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ wọ́n máa sá fún ìjẹ́ olóró àfi tí wọ́n bá wá mú wọn pé rárá ìwọ ló ṣe làwọn èèyàn tó bí sí kódà pé tọ́lọ̀ wọn bọ́bà máwọn wọ náà káwọn kúkú wọ̀ torí pé wọn ọmọ tí wọ́n sọ òṣìṣẹ́ náà fọ́nà fi kìlọ̀ ó ní iná tọ̀rọ̀ 1/70 níta ayé jẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ iná tó bá gbóná jù láyé ní times 70 rẹ̀ ní tọ̀run yìí máa jó wọn ní tinú tòde yóò jó wọn ráúráú kọ́láwọn ìyàwó ẹ̀ ìjẹ́ ipé gbáwọn béèrè lọ́wọ́ Imam Ahmad bin Hanbal ìgbàwó ní sinmi onígbàtà bá ti fẹsẹ̀ ọ̀tún sínú àlùjánnà báyìí ìgbà yẹn ní sinmi fẹ̀ tó dé ọmọ ilé ni ọmọ ilé tó kọ̀ tán rẹ̀ a máa lé ní pẹ̀lú kíni pẹ̀lú sẹ́ẹ̀rẹ̀ ìṣẹ́lá sàlám fi ṣe ìpìlọ̀ la tahqiranna min al-ma'ruf shay'an má fojú di sẹ́ẹ̀rẹ̀ bó ṣe léwu kó kéré tó ìbá àti pé kọ́ pàdé but méjì tó lè jọ àwọn àìsà ní lọ́sẹ̀lẹ̀ àmì sọ̀rọ̀ arákùnrin ní ààrẹ àìsà tó lè jọ lọ́bá kí láwọn ọmọ méjì ṣe mọ́mọdé tó ọmọbìnrin ìyá ẹyọkan tí wọ́n fún lọ́bá tó kún sí méjì lọ́bá tó kún fún àwọn ọmọ ìyá wa ń ṣàdẹ́ ń wò lọ́ọ̀kan lọ́wọ́ wípé èmàlélé kí nílé bó ṣiṣẹ́ látara sọ́nà ní ilé lọ́bá ní yá Rasulullah mọ́ màá rí mọ́ òjíṣẹ́ náà ní kí lórí ìtìlá rẹ̀ ìtìlá ní tí ẹ̀ tó yẹ kọ́ jẹ ọba tó kún sí méjì
ọba fún àwọn ọmọ ẹ̀ òjíṣẹ́ lára àṣà àmì tí ó ní tó ṣe ẹwà ìjẹ́nà ó ti fi dí gàgà ná fúnra ara rẹ̀ yọ wà ìjẹ́nà ta ló ṣe fún ti bá àwọn ọmọ rẹ̀ ló fi jẹ́ pé gbogbo ń tá bá ń ṣe ká máa ṣe torí tọ́lọ́wọ́ kí ló jíṣẹ́ lára àṣà àmì oúnjẹ tó gbé síyàwó rẹ̀ lẹ́yìn tó ń bá ń gbé oúnjẹ tó gbé síyàwó rẹ̀ lẹ́yìn kí ni ṣe bí romance ṣe bọ́ ń ṣe romance o ni yóò dínà ná yóò mọ̀ wà àlìjánà torí pé mùsùlùmí ẹ̀sẹ̀ ń dọ́ pé yóò mú ń kẹ́lé kókókó wọ̀kínú máa ó gbú ẹ̀ tó bá ti débì kan ó dá rárá mùsùlùmí máa ń dẹ̀ fún ọmọlàkejì látara pé ń dẹ̀ fún ọmọlàkejì àtà ẹranko ọba adẹ́dà ó dẹ ayé àtọ̀run fóun náà kìí ṣe tí èèyàn fojú di kìí ṣe tí èèyàn fojú di èèyàn wà kún fún ọgbọ̀ọ̀rọ̀ sàdákà kí ni tí wọ́n máa ń fún yàn lákòóyọjú jama